Àwọn olùgbé Ẹmúrẹ́ tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ní rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ Ṣàgámù láti ti bá wọn dá sí ìṣòro àìbójúmu tí àwọn òpópónà ọkọ̀ tó wà ní ìlú náà wà lọ́wọ́lọ́wọ́. Àrọwà yìí ló wáyé gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú náà ṣe gùnlé iṣẹ́ àfòógùn ojú ara ẹni ṣe láti ṣe àtúnṣe sí àwọn òpópónà yìí kí ìrọ̀rùn lè bá àwọn ará ìlú náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà. Àwọn ènìyàn ìlú Èmùrẹ́ tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé lábẹ́ ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń dojúkọ wàhálà àti ìṣòro nípa àwọn amáyédẹrùn tí kò sí, ní pàtàkì jùlọ ojú ọ̀nà ọkọ̀ tó dára. Èyí ló sì fa àwọn ìpèníjà fún àwọn olùgbé àti àwọn awakọ̀ tó ń lọ ní ìlú náà. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó wọ̀ lú wa yìí kò sí èyí tó ṣe é rìn. Nítorí ìdí èyí kí la lè ṣe sí? Kábíyèsí pé gbogbo àwọn ọmọ wa àjọ jókòó àjọ sọ̀rọ̀. Nígbẹ̀yìn a rí ń bẹ̀ pé nǹkan tá a lè ṣe bẹ́ẹ̀ náà ni pé ká dá tọrọ ká dá kọ́bọ̀, a bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọmọ tó wà nílẹ̀ òkèèrè kálukú mú díẹ̀ sílẹ̀. A wá rí i pé owó yẹn ò tẹ̀lé débì kankan. Láti dín ìṣòro tó ń kojú àwọn ará ìlú kù nípa ojú òpópónà tí kò dára tí ó ń ṣàkóbá fún àwọn èrò àti awakọ̀ tó ń lo ìlú náà ló mú ẹgbẹ́ ìtẹ̀síwájú tìlú Èmùrẹ́ lábẹ́ àkóso ọba Adéṣẹ́gun Alówónlé tí í ṣe Lẹ́mùrẹ́ ti Èmùrẹ́ gbé ìgbésẹ̀ akin nípa ṣíṣe iṣẹ́ ìdàgbàsókè àfòógùn ojú ara ẹni ṣe láti mú ìrọ̀rùn bá àwọn ènìyàn nípa ṣíṣe àtúnṣe ọ̀nà tó gba ìlú náà kọjá, èyí tó jẹ́ pé ó ti di pàkító ikú fún àwọn awakọ̀ àti èrò tó ń gba ọ̀nà náà. A ti pe ìjọba aláìmọye àti bá local government sọ, àti bá House of Reps sọ, àti bá Senator sọ. So gọ́vnọ̀ gan àti kọ àìmọye lẹ́tà lọ fún wọn. Wọ́n ní ká ṣe sùúrù, òun la ṣe gbìmọ̀ pọ̀ tí Ọlọ́run dẹ̀ fún wa ní aṣíwájú tó dáa, kábíyèsí wa. Àwọn adarí ìlú Èmùrẹ́ wá pàrọwà tí wọ́n sì ṣìpẹ̀ sí ìṣàkóso gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn alákòóso ìjọba ìbílẹ̀ Ṣàgámù láti ṣàánú wọn nípa rírí pé wọ́n bá wọn tún àwọn ọ̀nà tó wà ní ìlú náà ṣe àti ìpèsè àwọn amáyédẹrùn mìíràn. Kíjọba jọ kán ro ti Ọlọ́run mọ́ wa ń bí, kán ro tọrọ ajé wa, kò sọ́nà míì tá a máa gbà, ọ̀nà mẹ́ta wọ̀lú wa mọ́tò lè lọ. À ń bẹ ìjọba kan tó rọ Ọlọ́run kán ṣàánú wa, kán tẹ̀ ràn wá lọ́wọ́. Torí táàmù kan tí olóyè Ọ̀ṣọ́fà tó wá síbùn sọ pé máa bá aṣọ náà máa bá a ṣe iná ó ṣe iná fún wa. Ẹ promise wa ń pé kẹ́ tó parí táàmù yín Èmùrẹ́ máa rí ọwọ́ yín Your Excellency abẹ́yìn ni o, ẹ jọ̀ọ́ kẹ́ tó lọ a fẹ́ rí ọwọ́ yín, ẹ jọ̀ọ́. Bákan náà ni wọ́n jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún ìṣàkóso gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Láti Èmùrẹ́, Agboola Ìlúfowójì ló ń jábọ̀ ìròyìn.